Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi. Mo sọ fún wa pé etí tó bá gbọ́ àlọ́, ó di dandan kó gbọ́ àbọ̀. Ṣé mo sọ fún wa pé mọ́tò tí kábíyèsí rà fún Naomi, Mercedes Benz, pé wọ́n lọ fi mú Toyin vehicle lọ tow ẹ̀ níbi tán park ẹ̀ sí. Tán ní Queen Naomi ló ní kán gbé wá. Wọ́n fi wá gbé wọn ní hospital padà sílé àṣérọ́ ni. Ta fi ń sọ pé báwo ló ṣe máa jẹ́ Toyin vehicle lọ́ fi máa fi lọ máa tow mọ́tò. Àṣé olè ni wọ́n. Olè lẹni tó wá ṣe kíní ẹ̀, wọ́n ní kì í ṣe, wọ́n ní kì í ti ẹ̀ ṣe pé bóyá, wọ́n nígbà tán dé ibẹ̀ wọ́n sọ pé kábíyèsí ló ní kán lọ fi Toyin vehicle tow mọ́tò yẹn wá. Ó torí ẹ̀ ni àrìndé security tó fi fún un láàyè pé kán tow vehicle. Tí mo ní tí Naomi bá tiẹ̀ fẹ́ lo mọ́tò, mo fẹ́ fi mọ́tò lọ gbé ní hospital. Ṣé Toyin vehicle lọ́ fẹ́ fi tow mọ́tò tí ó bá jẹ́ pé àrìndé ní security? Ẹ̀tọ́ Ọlọ́run ti wá yọ, Ọlọ́run ti kó yọ pé wọ́n ti rí mọ́tò. Bí mo sọ fún wa pé kábíyèsí ni àpò wọn máa wá mọ́tò yẹn, wọ́n máa ti rí. Pé wọ́n dè máa rí. Bí mo sọ fún wa, àṣẹ wọ́n ti rí mọ́tò. Wọ́n ní olórí Tóbi ló rán wọn pé kán lọ gbé mọ́tò yẹn. Ó ti lọ gbé mọ́tò yẹn, ó ti lọ tà á. Wọ́n ní báwo náà ṣe mọ̀ ní pé nígbà tí àwọn ọlọ́pàá tó ń ṣiṣẹ́ wọn bó ṣe tọ́ àti bó ṣe yẹ gẹ́gẹ́ bí kábíyèsí ṣe sọ fún wọn. Wọ́n ní wọ́n ti wá trace ẹni tó rán wọn, àwọn olè. Pé wọ́n ní Mariam ló rán wọn. Ní Mariam báwo kì í ṣe Mariam jàre. Tóbi, ẹ má dà mí lóhùn. Wọ́n ní Tóbi ló rán wọn. Wọ́n ṣe trace Tóbi lọ sáàfin nìyẹn. Wọ́n lọ arrest ẹ̀. Kábíyèsí ní, kí ló dé tẹ fi ń lọ arrest Tóbi? Bí wọ́n fẹ́ arrest mọ́tò tí kábíyèsí sọ pé òun wá, wọ́n ti rí lọ́dọ̀ ta ni. Wọ́n náà ní olórí ìyàwó yín, ìkan nínú àwọn olórí yín ló rán àwọn olè pé kán lọ tow ẹ̀. Wọ́n ní ta nínú wọn ní Tóbi lọ́ba. Wọ́n ní láìpẹ́ kábíyèsí ní ó yá pé kó má gbé sílẹ̀ yìí rárá. Ilẹ̀ òun pé kán gbé lọ sí Kirikiri. Kirikiri náà ní kán lọ jù sí. Wọ́n náà ti arrest olórí Tóbi ò pé kán lọ jù sí Kirikiri. Wọ́n níbi tí àwọn ará ìlú ẹ̀ ti wá dìde ni àwọn òkìtìpupa. Wọ́n ní ká ké gbàjarè. Wọ́n ní kábíyèsí nílá tí ó bá ti rí mọ́tò yẹn kó gbé padà. Pé ibi tó máa gbé sí nìyẹn. Báwo èèyàn ṣe dìde? Wọ́n ní wọ́n dìde wọ́n wá sí ààfin náà bẹ kábíyèsí. Kán jọ̀ọ́, àwọn máa wá mọ́tò, àwọn máa ra mọ́tò míì, àwọn máa ṣe. Torí ó sọ pé òun ti tà á. Ó ti tà á. Àti ibi tó tà á sí o. Àti owó tó fi tà á o. Àti kó ra mọ́tò míì o. Nǹkan ṣá ṣẹlẹ̀ kán tó release Tóbi. Wọ́n ní àwọn òkìtìpupa ní kán jọ̀ọ́ kán release ẹ̀ pé kíni. Kábíyèsí ní níbo. Ẹ tí dà kan mọ̀. Wọ́n ní ojú olè kónkó. Pé wọ́n máa fi imú ẹ̀ dánrin nǹkan tó tọ́ fún wọn. Wọ́n ní kábíyèsí ní nǹkan tó bá tọ́ fún àwọn, tó tọ́ sí pé kán ṣe fún. Pé kán ṣiṣẹ́ àwọn ọlọ́pàá kán ṣiṣẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Wọ́n náà ti arrest ẹ̀ sí Kirikiri. Ó sọ fún wa pé a máa wádìí ló máa sọ fún wa. Tí a bá rí mọ́tò pa àrí pé mi ì tí ẹ lè ever fún yín, mi ì lè gé ìgàn fún yín. A máa wádìí ẹ̀ fínnífínní. Pé mo ní máa dá èsì padà fún yín. Bẹ́ẹ̀ ni. Torí ẹ̀, mo ní kí n gbé wá sígbọ̀ wá pé wọ́n ti rí mọ́tò. Wọ́n ní Tóbi lọ́ba ló rán àwọn olè pé kán lọ tow ẹ̀. Wọ́n fi Toyin vehicle lọ tow ẹ̀. Ẹ rí pé àwọn obìnrin kábíyèsí yìí ó ní bó ṣe jẹ́. Kábíyèsí, torí ẹ̀ la ṣe ń sọ pé kábíyèsí má wòran o. Ẹ̀mí kábíyèsí jẹ wá lógún.
Èmi Queen Naomi àti àwọn ìbẹ́ta àti Tadenikawo, èmi wọ́n jẹ wá lógún. Kábíyèsí má ṣe wò pẹ́ tó o, Ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́. A ní rí bí o. Ọlọ́run á fún ẹ ní okun àti agbára láti pàṣẹ wàá. Táṣẹ tó lè máa gbọ́rọ̀ sí ẹ lẹ́nu lágbára Kristi. Àwọn olórí wọ̀nyí, nǹkan bẹ́ẹ̀, nǹkan ni wọ́n ń kọ́ lọ́run kó ṣàánú fún wa. Lọ́rọ̀ kan ṣá ẹ̀yin èèyàn mi, wọ́n ti rí mọ́tò. Wọ́n ti rí mọ́tò. Pé Olúwa ṣeun. Torí tàánú ẹ̀ dúró títí láéláé. Bẹ́ẹ̀ rí. Wọ́n ní wọ́n kọ́kọ́ sọ pé, àwọn olórí ló ṣe kíní yẹn o. Tí ò bá jẹ́ olórí Queen Naomi, ṣé Queen Naomi ni? No. Báwo ló ṣe máa jẹ́ Queen Naomi? Kò sí anybody tó jẹ́ Queen apart from Naomi nìkan. Àwọn tọ̀hún yẹn tó kàn jẹ́ counterfeit orúkọ, tó lọ fi, tó fi orúkọ ń jọ, tó ń bá Queen Naomi jẹ́ orúkọ. Wọ́n láwọn olórí. Mo lólórí náà wọ́n. Ẹ̀yin mọ̀ ìtumọ̀ olórí. Tẹ fi irú gbàbùkún. Ẹ ṣe olórí kábíyèsí torí wọ́n dé ní pẹ̀lú kábíyèsí. Ẹ ṣe ẹni tí kábíyèsí lè fi ṣe olórí. Mariam kì í ṣe olórí. Tóbi kì í ṣe olórí. Olè náà wá jà. Wọ́n fẹ́ fi irú gbàbùkún. Ṣé bùkún náà ń gbà yìí? Àbẹ́ tẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn mi. Nígbà ṣe kékeré o. Wọ́n ní Tóbi o. Wọ́n ní Tóbi. Ọ̀fọ̀. Tóbi yẹn kò lè rí. Ọlọ́run. Tí bá ṣe bẹ́ẹ̀ bá àwọn olórí ṣe yẹ kó rí nìyẹn. Àwọn olórí tó jẹ́ pé wọ́n gbọ́dọ̀ wà nípò ọ̀wọ̀. Wọ́n gbọ́dọ̀ wà nípò ibi tí wọ́n ti máa hail wọn. Ipò ibi tí wọ́n ti máa rí, tí wọ́n ti máa rí, tí wọ́n ti máa rí bùkún gbà. Ipò tó jẹ́ pé ipò àgbà náà máa ń bá àwọn olórí. Kì í ṣe àwọn olórí counterfeit sí. Ó ga o. Ojúgbà yàn tì fún Tóbi lọ́ba. Kí ló ń wá? Wọ́n náà ra mọ́tò tiẹ̀ fúngbà tó bímọ tiẹ̀. Wọ́n dẹ̀ tún fún nílé. Wọ́n tún ra ilé fún ní Ìkòyí. Wọ́n ní Ìkòyí pé wọ́n ra ilé fún ní Ìkòyí. Ní Victoria Island. Victoria Island wọ́n tún pọ́n ra ilé fún. Wọ́n tún fún ní 2 pieces of land. Kí náà tún fẹ́? Kí náà tún fẹ́? Ó máa ṣe o. Ó máa ṣe o. A ti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àṣírí wọn tú. Àṣírí wọn ò lè ever bò láyé láyé. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Bí wọ́n ti rí. Bẹ́ẹ̀ ni ọ̀bọ náà ṣe máa gbé Naomi lékè títí ayérayé nìyẹn. Àwọn náà dẹ̀ máa ní ìjákulẹ̀ ní títí ayérayé àwọn oníṣẹ́ ibi. Àwọn ìkà olórí. Kábíyèsí. Ọlọ́run á ràn yín lọ́wọ́. Ọlọ́run á ràn yín àti ìyàwó yín lọ́wọ́. Agbára á dá ọmọ yín sí o. Àbọ̀ Ọlọ́run á dájú títí láéláé. Lẹ́yìn máa win àwọn ọ̀tá. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Amen. Ẹ ṣé bí ẹ ṣe ń tẹ́tí sí wa ẹ̀yin èèyàn mi. Ẹ bá mi share. Ẹ bá mi like. Kẹ́ dẹ̀ bá mi subscribe. Bẹ́ẹ̀ ni. Ẹ dẹ̀ bá mi fi ìtókù sí comment section. Ẹ ṣé o. Àbọ̀ Ọlọ́run á dájú lórí gbogbo wa. Jésù Olúwa wa. Àmín.